Salam alaikum. Daddy Alimat. Daddy Alimat. Ṣé fẹ́ fi òun ṣe ra yín léṣe? Ìrònú tẹ̀ rò lánàá kẹ́ tó sùn. Ètò wa jí láàárọ̀ ni ètò wa kù sí. Ìyá mi, ọkàn ní kí n máa ronú. Ṣé kò tó rò ni? Ó tó rò. Ìwọ náà wo gbèsè ayé tá ń gbé. Gbèsè ayé, ṣé gbèsè ayé lè tá ń gbé? Ṣé bá ṣe ń lò lọ tẹ́wọ̀ náà lọ́rùn ni? Ó tó rò. Ìwọ náà wò àjẹwò ilé gbèsè kúnlẹ̀ rẹpẹtẹ. Daddy Alimat. Téèyàn bá wo dúdú nìkan, èyí ó mọ̀ ọ́ àkẹ́gùn. Ẹ bá ní kẹ́ wo bí gbogbo ẹ̀sìn ló fún mi. Ẹ fi rònú ṣe ra yín léṣe. Ṣé fẹ́ sọ mí di opó ọ̀sọ́ gbọ̀ngàn rẹ̀? Ibú òrùn tó ń bẹ lókè ó sì ta sọ ọ̀gbẹ́. Ẹ̀yin Daddy Alimat, ẹ mọ́ fi rònú ṣe ra yín léṣe. Òótọ́ ọ̀rọ̀ tí ń bẹ lókè ta sọ ọ̀gbẹ́. Ó ta sọ ọ̀gbẹ́. Ọlọ́run ìwọ ló sì dá wọn kan sílé ayé yìí tí wọn mọ ìyà ìṣẹ́jú kan sí kejì. Májèmí náà májèmí bá báyìí kú. Májèmí bá báyìí kú. Mo mọ̀ pé a kò ní bá báyìí kú. Ìgbà ó sì yí padà fún wa. Ṣùgbọ́n Daddy Alimat èmi nímọ̀ràn kan tèmi ń fún mi. Bóyá kẹ́ ẹ dọ́dọ̀ àfà. Kẹ́ ẹ dọ́dọ̀ àfà kó bá wa bẹ lọ́hùn. Ọlọ́run ní pé títa kó pe tara wọn kó fi dá wa lóhùn àdúrà wa. Ó ní káwa náà kúkú rí sí láyé. Kí n lọ rà fà. Gbogbo gẹ́gẹ́ bó ti ní ìlú náà máa ṣàdúrà. Mo mọ̀ pé ló ṣàdúrà. Ẹ ṣàánú rà fà. Ká bá wa bẹ lọ́hùn. Ó yọ Ọlọ́run ní tara wọn kó dá wa lóhùn. Màá lọ rí àfà. Ẹ̀yà lọ. Ọ̀dà. Mo fẹ́ dúdú ìyàtọ̀ yìí. Ọ̀dà àmọ́ pẹ̀. Ó mú mi sí orí dúdú. Ẹ̀yà jọ oúnjẹ yìí o. Ọ̀dà. Ẹ mọ̀ ronú náà. Ọ̀bọ̀. Bá ń wíwà nínú kó bá ń bomi jẹ́ wá sí kẹ́lẹ́kẹ́lẹ́ omi yóò lè tó ní. Ṣé láti rí ṣẹ́gbà yìí náà lè ní ìtumọ̀. ọgbọ́n ọmú gàrí tó ti yọ ọgbẹ́ ní ìgbẹ́ mi mo ṣe ní kí mi fi lè ibi rẹ̀ ń bẹ láàárọ̀ wọ yàrá ìwọ̀n tó yẹ kan tó yọ nǹkan rẹ̀ kàrẹ́. Ṣàánú tèmi náà wọ́n jí bàbá ìkú. Àfà ẹ̀yin mo wá rí ìbọn ní ẹ̀yin àfà ni làrólé àwọn ànábí Ọlọ́run lórílẹ̀ báyìí ó wá dà báwọn mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣètò kan mo fẹ́ yẹ kádàrá mi wò lórí ètò ìgbésí ayé mi ẹ bá ń yẹ tẹ̀sùn bá wò bẹ́ẹ̀ bá sì lè ṣẹ́yìn ẹ bá ń gbé yẹ̀pẹ̀ jẹ́lẹ̀ kẹ́ bá wọn tó bá kádàrá mi mú. A'udhu billahi minash shaitanir rajim. A'udhu billahi ẹ̀sìn tó ń bẹ́ẹ̀ ń di pé káwọn kan máa parọ́ tẹ̀yìn jẹ wípé àwọn ọba yẹn tẹ̀sán báwò àwọn ọba yẹn tẹ̀yìn rìn la ilaha illallah rasulullah la ilaha illallah àwọn ìṣàfà bẹ́ẹ̀ ti wà ẹ kúrò nídìí pé kẹ́nìkan máa tẹ̀yìn jẹ máa bá yẹn yomi wò máa bá yẹn yẹ̀pẹ̀ wò wọ́n fi yẹ̀pẹ̀ ṣe lásán ni. Ọlọ́run ọba ni ọba alimul ghaibi wa shahada ó ní ọba tí ó nímọ̀ kọ̀kọ̀ àti gbangba oní sì máa gba ibi tó wù ṣàánú ẹrú rẹ̀ Ọlọ́run ní ẹ pè mí yín sì dá inú mi ẹ̀yin ò bó ṣe wá rí wọn
àdúrà làwọn bá ń ṣètò èyí tí ò lẹ́bọ tí ò ní kankan tí ò lè sùn kankan nú yàtí tí wọ́n mú jẹ́ o ọlọ́run ọba pọ́nbé la gbójúlé àti ìdí àlùkùránì àtàdúrà ti bẹ́ẹ̀ nu súnà nínú sàrà tí ẹ bá ti nígbàgbọ́ gbogbo ohun tó wáyé pẹ́ náà lórí gbogbo ẹlòmọ̀ àlejò náà ṣe fi àdúrà ó tó ọlọ́run ní àdìwú ní àtẹ̀jíbù ńlákan ó ní ẹ pè mí ṣé kí ni ẹ̀ńdà ẹ̀ lọ́run bá a ní ṣe rí mi torí ìdí èyí kọ́ àdúrà láàṣì fún yín ẹsẹ̀ mi ní fúfúyẹ́ sí ọlọ́run ẹ mọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kọ́ tẹ̀yìn jẹ láti máa fi yèpẹ̀ ṣeré tàbí kẹ́nikẹ́ni wá máa tẹ̀yìn jẹ kó yẹ kí n bá wo tẹ̀sùn bá wò ẹgbó mi ókè ẹgbẹ́ wá kí n bá tó ṣe ẹgbó mi wá kí n bá bless ẹ mọ̀ jẹ́ kẹ́nikẹ́ni pé kí ni o kó tó máa tẹ̀yìn jẹ níbi tí kúrò àti kí ni o tó gbajúmọ̀ dé wà ó wá ṣèfáwó wà rà mọ́tò ní mọ̀mí ọlọ́run kò wá ní wa torí ìdí èyí kọ́ àwọ̀ bá ń bẹ lọ́run pẹ̀lú gbàgbọ́ àtàìsí iyèméjì tá nínú ọlọ́ọ̀bà àlékẹ́lá àdúrà yẹn gbà sẹ́ni pẹ́ẹ́nù ọ̀gbà. mo ní gbàgbọ́ ẹ sọ pé alihamudulilayi ẹ sọ pé alihamudulilayi ẹ sọ pé alihamudulilayi rabbil alamin. Daniel tẹ máa fẹ́ tẹ́wọ́ sọ́lọ́ àyíká dé yìí ìtajà tó máa ń gbà ní àníṣe sọ wípé àdúrà kan ò ní yára gbà kókó aláǹdà àsàlátù méjì àsàlátù wákìlá fẹ́ ṣe yìí ọlọ́run tó wàá fẹ́ àbẹ́ẹ̀rí tó wàá fẹ́ ṣe àsàlátù náà báyìí ní àlejò gidi wọlé àfa làwọn náà ìlàrí ọlọ́run ni wọ́n ẹ wá tẹ́wọ́ sọ́lọ́ ní báyìí àdúrà fẹ́ gbà nígbà fẹ́ ka àsàlátù báyìí ní ìsirayẹ gbogbo tẹ́ ẹ fẹ́ ẹ̀dà níyàn rẹ̀ nínú gbàgbọ́ àdúrà yìí ti gbà tó ti gbà sọ́ká tó ṣe ni torí kéṣù ní lábẹ́ rẹ̀ Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala sayyidina Muhammad kama salli ala sayyidina Ibrahim wa ala sayyidina Ibrahim wa barik ala sayyidina Muhammad wa ala sayyidina Muhammad kama barakta wa ala Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله nígbà mo sọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan nígbà tí àlejò ti wọlé àpẹẹrẹ gbígbà pé àdúrà wa tá a ṣe tá a ti fún láti gbé ọlọ́run padà nínú ìlú nínú ìgbàgbọ́ tẹ̀lé nínú ọlọ́run àti nínú àlùkò àti mo gbójúlé tí ẹ̀ta mi jẹ́ àdúrà yìí ti gbà abáyé dúpẹ́ fọlọ́ ní báyìí a wà fún ní àwọn ìsìtì ráńpẹ́ pé tó òní wá bọ́lọ̀ yìí o pẹ̀lú ògo nínú ìgbàgbọ́ yìí ti gbà ọ̀dọ̀wọ́ yín kẹ́ mọ̀ dẹ́rù aláìmọ̀ọ́rẹ́ kẹ́ dẹ́rù kan tí ó mú rí ọlọ́run àdìgbọ́lá níbàámu sí ọlọ́run bá àlékè láti sọ inú Kùránì ẹ̀ pé làyín ṣàkárí tún làṣìdánilẹ́kùn wàyín kàfárí tún in àṣàbílẹ̀ lè ṣe ni ọlọ́run lẹ́nu tó ń bá ẹ lè sọ̀rọ̀ fún tí ọba ẹ lè dúpẹ́ òun òbí tí ọba ẹ lè dúpẹ́ oore tó ń bá ṣe fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń kọ́ òun ọmọ ṣe àdìpẹ̀lẹ̀ oore fún ni ṣùgbọ́n báyìí ṣàbẹ̀wò sí wọn ọlọ́run bá àlékè ọlá ó sì ní pé òun ọlọ́run bá àlékè ló fi ìyọwọ́ òun jẹ́ ọlọ́run fi ìyọwọ́ rẹ̀ jẹ́ yín ní báyìí o jọ̀wọ́ yín tó náà bá ti dé ọ̀dọ̀wọ́ yín kẹ̀kẹ́rù tí o mú rè torí ìdí èyí ńkọ́ gbogbo àwọn òkú ẹ̀sìn Islam ọ̀dọ̀wọ́ yín pátápátá láti máa ṣe gbogbo àwọn àdéhùn tẹ́ ìgbín náà ní ẹni pé tọ̀ ẹ mọ̀ sí dáadáa sójú ọ̀nà náà balẹ̀ kí ọlá ẹ mọ̀ jẹ́ yẹ níbàámu sí pé gbogbo pé bí ó ti wà ní òkú ẹ̀sìn Islam fẹ́ pé ìkan lára pàtàkì òkú ẹ̀sìn Islam oníṣàkáyíyọ jẹ́ ẹ̀jẹ̀ kọ́ wà nínú ẹ̀mí láti ṣe kí ni o láti yọ torí inú àdìsá níbi kan lọ pé aburú ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ́dà kọ̀ sáà ní ọlọ́mọ bá sáà ti ṣe dọ̀wọ́ yín tó lánàá láti dé tàbí búùjì ó dé àdúrà yìí ti gbà ọ̀dọ̀wọ́ yín torí dé yìí ńkọ́ sàkáyíyọ ọ̀dọ̀wọ́ yín àwọn iṣẹ́ eré iṣẹ́ ìtọrẹ àánú ṣiṣẹ́ dọ̀wọ́ yín mọ́sálásí táwọn fẹ́ tún ṣe ọ̀dọ̀wọ́ yín láti mú àtúnṣe
nígbà mọ́sáyà kùrá nìkan tí ń sọ fún wa wípé wàtújá ìlú náà fi ṣẹ̀lẹ̀ lè láì bí àmúwá nìkan wà fún sí kan báyìí ẹ̀ ṣe fún ọ̀dọ̀ sí náà ọlọ́run pé ẹ jẹ́ kí n ju yín ní gbòòrò kan eléyìí tẹ́ẹ̀sì tẹ́ẹ̀fì jèrè wá fẹ́ ju àwọn náà wọ́n ní pé wàtújá ìlú náà fi ṣẹ̀lẹ̀ lè láì bí àmúwá nìkan ẹ máa gbìyànjú sí ojú ọ̀nà ìbí ọlọ́run bá nípe dá pẹ̀lú ẹ̀mí yín pẹ̀lú dúkìá yín kọ́ ìlú lákún ìkùntùn eléyìí ní lórí ìfún tẹ̀ bá mọ̀ tẹ̀sí sí ọ̀dọ̀ wọ yín láti ṣe o. mo wà dínà sáfà àfi ìdíkòsó lọ́wọ́ láǹbẹ̀ lọ́wọ́ tọ́lọ́ sẹ́yìn tó lè mórí tọ́lọ́dẹ́kẹ́ lè mórí tọ́lọ́dẹ́kẹ́ lè mórí bismillahir rahmanir rahim báyìí sàmọ́. Wa alaikum salaam wa rahmatullahi mi lè ṣe bẹ́ẹ̀ fún àlàjá agbára ọlọ́run máa yọjú sí bẹ́ẹ̀ ni kò sí pọ́blẹ́mù ó dà máa jíṣẹ́ yín máa jíṣẹ́ yín ẹ ṣe nǹkan ọlọ́run akẹ́kẹ́ fún ọ ẹ ṣe mọ̀. Aláàjì ẹ rí i pé ọ̀rọ̀ wa tọpẹ́ ó tọpẹ́ àṣé bórí bá pẹ́ ní àdìrí ọlọ́run ṣe ó ṣe fún wa ó dẹ̀ kẹwàá àwa náà bá dẹni tó ń yọ nínú owó nísìn tá à ń jẹ nǹkan tó ń wù wá tá àti ẹ̀wà rí àṣà pé ìyà ń jẹ nǹkan rí mọ́ láti bàtọ́ náà ti gún wa nípa àtọ́pẹ́ ló yẹ fọ́lọ́ alihamdulilayi Màmá lè kò sí nǹkan tó yẹ wá ju ọpẹ́ náà lọ àti wípé tí wọ́n bá sọ pé èmi Alhaji Abdulrasaq tó bá ní máa wà ní rúpò tí mo wà lẹ́ni máa jiyàn tó fún délé ọpẹ́ ló yẹ ká máa dá abájọ táwọn àfáàfin máa ń sọ wípé kò sí nǹkan kí nǹkan láyé tó lè yí kádàrá ẹ̀dá padà àfi kẹ́dà máa ṣe àdúrà kó níbẹ̀ lọ́wọ́ àdúrà kó lè máa fi sáárà tó lẹ́yìn ọpẹ́ ló yẹ wá. mọ̀ kó tèmi máa sọ fún yín ṣe rí ọ̀dọ̀ àfà ẹ máa gbìyànjú láti máa lọ ní gbogbo ìgbà kẹ máa dọ́dọ̀ àfà gbogbo nǹkan tí ò bá ti yé yín wọ́n máa láyé yín bóyá nípa yíyọ sàkánì àbí nípa ṣíṣe ìtọrẹ àánú ibi tẹ́ bá fèsì nínú ẹ̀sìn Islam wọ́n á sọ fún yín wọ́n á jẹ́ kó yé yín wọ́n á máa tọ́ yín sọ́nà torí àwọn àfáà wa máa fi yé wa wípé èèyàn lè tẹ̀lé súnà ànábì wa sallallahu alaihi wasallam kọ́lọ́hún wa padà lẹ́yìn rẹ̀ ọlọ́run ní padà lẹ́yìn wa o ẹ wò ẹ máa try láti máa dọ́dọ̀ wọn kí oore tọ́lọ̀ ṣe fún wa yìí kó máa bá a lọ síwájú oore yìí lè ní díbàjẹ́ lágbára. àmì o màmá lè mọ mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀sán máa máa lọ gbàfà ilé nǹkan tí ò bá tún yé wa nínú ẹ̀sìn a máa béèrè lọ́wọ́ wọn wọn á lè máa ṣàlàyé fún wa àbí. ọ̀gá ni mo fẹ́ rí aláàjì ni mo fẹ́ rí òun. ọ̀gá rẹ wo ojú rẹ bí ojú amúgbóhùn. ọ̀pọ̀ náà rẹ ni yóò tutù ọba sí ọmọ àwa lójoojúmọ́ àwa tá a jẹ́ jẹ́ tí máa ń gan tá a jẹ lọ jẹ ọba tiẹ̀ wà wí ọba gbàgede ọ̀nà kásẹ̀tẹ̀ bí ẹ ti arọ ọmọ ẹ lọ náà kò ní yọ káàdì ẹ̀kọ́ yọ fún àwọn láti máa bọ̀ bí ẹ jẹ. mọ dákun má ṣe báyìí fún mi jẹ́ kí n rí ẹni tí mo wá fẹ́ rí òun yóò dà fún ọ. gbọ́n mo ṣe mo dè ọ́ lókùnrin. n ò pọ̀ dé lókun yóò dà fún mú kí n rí ẹni tí mo fẹ́ rí. dákun yóò dà fún ọ jẹ́ lálàájì ayé èrè ò ní bàjẹ́ o ọ̀rọ̀ lálàkàbò dákun jẹ́ yọjú ìjọba aláàjì mo fẹ́ rí. mo yọ ọdẹ sí ọ. orí ìrí ọ̀gúrú wa tẹ́sán. ẹ̀dá kan mo fẹ́ wọlé ni o jẹ́ n wọlé o láti èrè ọ̀dà o. ẹrù bó o mú ní ọjọ́ wọlé. olúwa mi o wèé tí wàá máa tọrọ owó lójoojúmọ́ náà. ẹgbẹ̀lẹ́ ọ̀gá o ẹgbẹ̀lẹ́ o. fi wọ́n sílẹ̀ jẹ́ kí ọmọ wọ̀ ẹ rárá o.
wọ́n ní ọmọ bọ̀. ẹ rọra o ẹ pẹ̀lẹ́ o ẹ rà wá ẹ ra o ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta. ẹ pẹ̀lẹ́ o náà ní ibi kan náà ní ẹkùnjọ́ mẹ́ta. bọ̀ mo ti máa ń sọ fún ẹ anytime tí bàbá ìbá wọ bíbá ṣé ó wàá sọ pé ò dá bàbá ẹni máa kúre mọ́ wọn ṣàṣẹ máa wọ bíbá mo ti sọ fún ẹ gbogbo anytime tó bá ti ń wọ bí ilẹ̀kùn ṣí sílẹ̀ fún wọn jẹ́ kan wọlé àti pé èmi ni mo ní kí wọ́n yọjú sí mi lénìí mo ní ẹ̀bùn pàtàkì kan tí mo fẹ́ fún wọn and again kò ń ṣe àwọn nìkan o àtọmọ kékeré àtàgbà jẹ́ kan wọnú lé ìwá ẹni tó bá bá ìbànújẹ́ wá ó ń láti bá ìdùnnú jáde bàbá ẹni máa kúre yóò wúwa rí o ẹ má bínú ẹ má bínú wọn bínú torí pé ẹni wulẹ̀ máa kúre yóò wúwa rí sẹ́ẹ̀rí àtijẹ àwọn kan ọlọ́run fi abẹ́ àwọn kan ṣe wá rí tí ẹni ọlọ́run bá fi àtijẹ àwọn kan sábẹ́ rẹ̀ gbọ́bá tí a ń ṣe lóòrèkóòrè ọwọ́ ń tàn ó sì máa ròkè sí i. bàbá ẹ máa kúre gbogbo gbà máa ń gbádùn ọ̀rọ̀ yìí ṣá. mo ti bá yín kárí náà. ẹ ṣé o eléyìí mi nìkan tán ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́wọ́ yín máa ròkè o ẹ ṣé mo dúpẹ́. ẹ jẹ́ kí bá yín wá wo. ẹ tún fẹ́ fún mi kíní pẹlẹbẹ ń ẹ ṣé mo dúpẹ́ èmi nìkan tán Elédùmarè mọ màmá rìn lẹ́ni o iṣẹ́ rí ọwọ́ yín ò ní lọlẹ̀ o ọwọ́ yín ò sì ní kàn ṣàlẹ̀ àgbò òkè òkè báyìí lọ wá fún ní gbé ẹ̀ ní kanlẹ̀ ẹ máa lò òkè ẹ̀dá tí ọba kú rè yóò wú wàrí ni o ẹ ṣé olùgbà o. ẹnu agúrè ẹnu agúrè. ọ̀rẹ́ mi àtàtà má ní bá mi o ó léwu pé máa lọ bá mi sílẹ̀kùn. legene ìwọ tó sọ̀rọ̀ sí mi bí ẹ pé n ò léèyàn ọjọ́ kú ní mátàrí ẹ̀ dànù. òun èso ọ̀rẹ́ rẹ sílẹ̀kùn mi ò dín bọ́ta èmi lọ́dẹ̀ bí ẹ̀mọ́ náà ní ìjàbójú sí òdòdó àkùgbé. àlọ́ta àbọ̀ ìjàmbá. bá mi ṣí géètì yẹn fẹ́ jáde. olúwa mi o. hello Mr. Baji. ẹ jọ ọjọ́ òde ní àwọn ọjà yẹn máa fi dé. ìjọ tó lọ fún ìfẹ́ kó pẹ́ àti the next 5 minutes máa gbé ìpàdé sí ní àwọn ọ̀ṣẹ́ ní mo lè ṣe fún yín. Actually, one of our customers, but me, mo kọ́ tó máa ṣe manager yẹn. Kò ń ṣẹ́ẹ̀kì ní ẹni kó dẹ̀ ń ṣẹ́ẹ̀kì jì. Mo ti lọ sanwó sí báàgì láti last week. Mo dẹ̀ mú tẹ́lá wà fún wọn bíbẹ̀. But manager yẹn reviews láti kọjá mi wá. Bó dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn, kò ṣe first time ẹ̀ nílé yẹn. ẹ ṣú òpè ti sanwó sí báńkì. Ṣé ọ̀nà àwọn mo ti wá fún manager yẹn tẹ́lá mi, but bó ṣe máa ń ṣe several times. When to jókòó lẹ́gbẹ̀ẹ́ o ti rí ẹ̀dá báwo náà ṣe jẹ́ sí why tó jẹ́ pé wọ́n sanwó sí báńkì wọ́n dẹ̀ wà fún ẹni tẹ́lá tẹ́lẹ̀ reviews láti kọ ọjà kí ló ṣẹlẹ̀. lóòótọ́ ni wọ́n ti mú tẹ́lá wá láti last week àwọn kọ́mpìnì á tọ́ wá lẹ́yìn wọn àníkà kọ́ sáré kọjá fún ìpẹ̀lẹ̀ promise ọ̀rọ̀ ìjọba ní ẹ̀sìn bàbá kọjá sí ọ̀rọ̀ náà. manager sori ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tiẹ̀ báyìí o ò lè má rí excuse give and you know àwọn the first person tó kọ́kọ́ sanwó sí bank wọ́n dẹ̀ fún ẹni tẹ́lá
o refuse láti kọjá fún wọn nǹkan tó ń ṣe yìí mi nífẹ̀ẹ́ sí o and again n ò dẹ̀ ṣe ń wo èyí o fẹ́ jẹ́ nìkan tó fẹ́ máa fa iléeṣẹ́ o fẹ́ bà iléeṣẹ́ ìfún mi o fẹ́ bàjẹ́ fún mi o lè bà iléeṣẹ́ jẹ́ lórí tí o ti ẹ́ sìn o lè bàjẹ́ lórí because and I'm saying that àwọn iléeṣẹ́ ńláńlá tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣe nígbà kan làwọn náà bẹ̀rẹ̀ kéékèèké bíi ti màdàbà àbí ó láti jẹ́ pé òun gba àrìbá lọ́wọ́ òun pariwo iléeṣẹ́ ńláńlá sí ṣe nígbà kan làwọn náà bẹ̀rẹ̀ bíi ti màdàbà kéékèèké báyìí náà wọ́n á paláṣẹ báyìí fún un kó lọ arrange drivers and trailers kan tí wọ́n ṣe gbèdé wá fún wa ń sìn yẹn kó make sure pé wọ́n load ọdẹ àmàtàn síbẹ̀ kẹ̀lẹ́ lọ́wọ́ float ṣé nǹkan tí mo sọ yẹn sìn. Yes sir. wo ṣe wo mi stand up and get right my friend. Sorry sir. Brother Abdulrasaki ẹ̀ka àwọn àdìsílẹ̀ ẹ̀ka gbogbo ilé ń kọ́ ìyàwó ń kọ́ ọmọ ń kọ́ ó sì wá di fífífí àti ẹ̀gbúrò yín. ẹ wo ó lágbára mo sì dé inú ilé ọ̀dọ̀ yín náà àwọn ẹlẹ́yà ní mọ́ṣáláṣí ń bíbá lẹ́wà. bẹ́ẹ̀ ni mo ní wá tún wá ṣe pẹ́pẹ́ fún fọ́lọ́ ni ẹ̀kújọ mẹ́ta alamọ̀rí ń ṣe ò lé. lórí ọ̀rọ̀ mọ́ṣáláṣí. ok mọ́ṣáláṣí wa tá a jọ sọ̀rọ̀ ẹ̀ ń jọ sí Ọlọ́run ṣeun bó wá ni. ẹ gbà. àwa nìkan tán jazakumullahu khairan ẹ̀sìn mo dúpẹ́ àmọ̀dúpẹ́ o alhamdulillah àmọ̀dúpẹ́ jazakumullahu khairan ẹ̀sìn wa gan adúpẹ́ ọwọ́ yóò máa ròkè pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ yóò máa ròkè ọwọ́ yóò ẹrú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ alhamdulillah tá à ń fẹ́ náà lọ́dọ̀ ẹ̀yin ẹni rẹ báyìí tí ẹ bá lè fi ẹ̀mí ìmoore hàn sọ́lọ́run ẹnu wọ́n lè máa dùn báyìí pẹ̀lú ògo àdéhùn Ọlọ́run ló sì máa ṣe pé òun máa ṣe kí ni o òun máa ṣe àdìpẹ̀lẹ̀ oore fẹ́yìn ẹ̀rọ ìtẹ́lẹ̀ kí ni tàtìrántì àdéhùn tẹ̀sí fọ́lọ́ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ gan ni ẹ̀ṣẹ̀ kódà ẹjọ́ mi lójú o ẹjọ́ mi lójú gan pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀rẹ̀ ní ṣíṣe á tún mọ̀ fi àdúrà rẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣé gan èmi ti fẹ́ máa lọ ẹ bá mi kí àwọn ẹlẹ́yà. àwọn ọgbọ̀n pẹ̀lú kódà ń jẹ́ fún àwọn jàmọ́. ẹ má wàá gbàgbé o ní pọ̀kátà bá ń sọ ọ yẹ kẹ́ ẹ ti sàkání báyìí ọ̀kan pàtàkì lọ jẹ́ inú òkú márùn-ún Islam láti gbọdọ̀ fọ́n kí ni táàbọ̀ fọ́n lọ sẹ́yìn tó torí ìdí nìkọ́ bá a ṣe mẹ́rin ní pé inú dúkìá kálákìlẹ̀ yọ inú owó amọ̀yọ ìdá kan nínú ogójì ẹ̀fọ́ kan sí ọlọ́ba rẹ̀ lọ́wọ́ pẹ̀lú ògbóró ìmọ̀ ní eléyìí náà àwọn tí àwọn jàmọ́ ní bá dùn kan àmọ́ lórí àkùnmọ̀ ìgbàdúrà rẹ̀ lọ́wọ́ ẹ bá mi kí ẹlẹ́yà. pẹ̀lú ògbó Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ àmọ̀ rẹ̀ ti yí o ẹ ṣe wa gbẹ bá kí gbé. Alhamdulillah adúgbò lọ́dọ̀ Ọlọ́run lọ 500,000 naira èmi nìkan tí èèyàn bá gbọ́ ẹ̀sìn yóò rọrùn fún un láti tẹ̀lé òfin tí Ọlọ́run bá pa fún un kí èèyàn dẹ̀ wò sùsùn ó jọ zakat 500,000 naira fún ọmọ ìyá rẹ̀ sùn ó jọ mí lójú kan ni mo wá ń bẹ Ọlọ́run jẹ́ kí èmi náà lè fi owó ìṣe nǹkan rẹ̀ tí màá lè fi máa yọ zakat fún àwọn ọmọ ìyá rẹ̀ sùn táwọn náà sì lè máa fi gbé ẹ̀sìn Ọlọ́run ní àrùkẹ́. Ajia. Náà máa fà wá. Ṣé kò sí ló ṣàǹgbọ́ tẹ̀ǹdásọ̀ ká? Kò sí nǹkan kan ọ̀dọ̀ àfà Abdulsalam tí mo sọ fún akínmọ̀ náà lẹ́ẹ̀kan yẹn ni ìgbà tí mo débẹ̀ ó yà mí lẹ́nu pàdé ẹnìkan bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní Alhaji Abdulrazak òun ló wá bẹ́ẹ̀ yọ zakat wá ṣe fún ìfẹ́ zakat náà ó wá ní pèmí ní kí wọ́n yàn fún so ó fún mi ní 500,000 naira check pé kí n lọ gbà ní báńkì èmi wá ní pé kí n wá fi hàn lé kí wọ́n fi ń dá sọ. 500,000 naira àwàdà tí ń ṣàmà ń lé tí ń báwo lè ń ṣe máa wo tuntun tí ó fi 500,000 ṣe zakat. Zakat lẹ́ni yẹn pé dandan ni fún lówó tó bá ti ní owó lọ́wọ́ pé ó yọ zakat nínú owó ẹ̀ ẹ̀bùn fáwọn aláìní nínú Islam ni wọ́n pè é wọn náà yẹ̀wò check tó fún mi 500,000 naira. Alhamdulillah 500,000 naira àwa nìkan tán alhamdulillah àti dolówó kí wàá lẹ lérò pé a lè fowó ìṣe báyìí. Suggestion tiẹ̀ náà mo pẹ́ kọ́kọ́ kó mú wa náà so that tó bá jẹ́ ní tí a máa tẹ́wọ́ gbà a máa mà. nǹkan dẹ̀ sọ sí mi lọ́kàn sí
ẹ ṣe jẹ́ ká kó máa ná Kútọ̀nù ká máa lọ raṣọ wá sílẹ̀ láti Kútọ̀nù ká máa tà fáwọn èèyàn. Kútọ̀nù kẹ̀ àwọn ọ̀rẹ́ mi kan ń bẹ náà táwọn náà ń ṣòwò aṣọ tó yẹ báwọn náà máa lọ sí Kútọ̀nù bẹ́ẹ̀ yẹn bọ́ ṣe máa ń sọ fún mi nípa ọ̀rọ̀ ìrìn àjò wọn mi ń fẹ́ ròyìn pé ìrìn àjò yẹn ó jẹ́ rìn tó mọ́ gba àwọn kọ́sítọ́ọ̀mù lẹ́nu máa ń dá wọn lọ́nà mo dẹ̀ rí pé owó tí ò bá fàyà balẹ̀ bẹ́ẹ̀ yẹn kí yẹn má ṣe bí òwò fàyàwọ̀ náà ló ṣe rí. mo tún ní suggestion. ẹ ṣe jẹ́ ká máa ra ẹran ẹlẹ́dẹ̀ ká máa tà á ẹ mọ̀ ẹlẹ́dẹ̀ tún máa ń bí wọn tó pọ̀ á lè tún mówó wá fún wa. àwọn òṣèlú náà wọ́n ṣe tó ní ọ̀dẹ ẹlẹ́dẹ̀ orí ẹ̀yin obìnrin máa ń yọ̀tọ̀ sí nǹkan mi gbà mí ìwọ tó yẹ kí o mú mọ̀ràn gidi wọ́n tó wá mú mọ̀ràn ẹlẹ́dẹ̀ kò sálùbáríkà kankan lára ẹlẹ́dẹ̀ lóòótọ́ ẹlẹ́dẹ̀ máa ń bímọ tó pọ̀ kò dẹ̀ ń pẹ́ tó fi máa ń lóyún tó fi máa ń bímọ àmọ́ tó bá jẹ́ ká wò àwọn tó ń jẹ ẹlẹ́dẹ̀ ò pọ̀ tí yẹn bá tún fẹ́ rà á yóò ṣẹ̀ṣẹ̀ máa wẹ́rẹ̀ káàkiri lórí igbá àmọ́ mi ò bá ní kó jẹ́ ká ṣe owó màálù torí màálù lóòótọ́ máa ń pẹ́ kó tó bímọ oṣù mẹ́sàn-án ló máa ń lò tó bá dẹ̀ tó máa bímọ ẹyọ kan ló máa ń bí àmọ́ àlùbáríkà ń bẹ lára màálù nítorí pé gbogbo àgbáyé kò síbi tí wọn ti máa jẹ ẹran màálù even eegun rẹ̀ wọ́n ń lò fún owó ìgbẹ́ rẹ̀ gan-an àwọn àgbẹ̀ fi ń ṣe fertilizer tó jẹ́ pé wọ́n ń lò fún àwọn ohun ọ̀gbìn wọn. ṣùgbọ́n èmi ò bá tún ní pé kó má dúró lórí ìwo màálù nìkan ká kúkú máa mú bí àwọn nǹkan ọ̀sìn bí adìyẹ bí àgbò ká mú mọ́ra kó lè pọ̀ ṣe mọ̀ pé gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ tá a bá mú gbogbo orú nǹkan báyẹn mọ́ra ó wá tún lè fi pọ̀ àwa náà dẹni tí yan zakat fáwọn èèyàn. ọlọ́run gbà fún wa àwọn tó ọ̀rọ̀ ló sọ á gbìyànjú láti bẹ̀rẹ̀ náà wọ́n ṣe mọ̀ pé nígbà tó jẹ́ pé pẹ̀lú àníyàn tó lọ́nà àfi bẹ̀rẹ̀ láàrin kábàámọ̀ lágbára ọlọ́run inshallah àgbẹ̀rẹ̀ láti gbà lọ sí wá bá wọn ṣètò ọkọ̀ tí ẹgbẹ́ sáyé ìgbà ní ṣètò. alhamdulillah dúpẹ́ fún wọn inshallah àgbẹ̀rẹ̀ láti gbà látọ̀ orí ẹbí. Gentlemen, you are welcome. Thank you. Ẹ jọ̀ọ́ mi rí ojú yìí o àti pé kí ni nǹkan tí mo lè ṣe fún yín. Báyà Alájì orúkọ tèmi ni Ibrahim. Orúkọ tèmi ni Saheed. Lóòótọ́ ni Alájì ẹ̀ mọ̀ wá but ọdún ní ẹ kì í ṣe àìmọ̀ fún olóko ọlá yín ló dẹ̀ rí wájú Ọlọ́run ló jẹ́ kó rẹ̀yìn. Orúkọ iléeṣẹ́ wa ni Instant Well so I'm businessman wa. Instant Well. Exactly. Actually Alhaji bí partner mi ṣe sọ fún yẹn Instant Wealth lórúkọ company wa so àwa ń ṣòwò pẹ̀lú àwọn foreign country international trade àjẹ so àwa ń dòwò pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ńláńlá so gẹ́gẹ́ bí partner mi ṣe sọ orúkọ yín agbọ́ nílùú so làwa ní ká wá fún ẹ̀yin náà jẹ nínú èrè company wa so Alhaji tí bá fi 3 million invest sí company wa in the next 3 months ó tún máa di 9 million Alhaji. Wow! Alájì ẹsẹ̀ rí tẹ bá dòwò pọ̀ pẹ̀lú wa ọláyé tó ń rewájú yẹn á túbọ̀ máa rewájú sí ni Alájì. You mean 3 million naira kí n kó wá láti àpòtò kí n kó fún yín so that if we invest business in Exactly Alhaji. and in the next 3 months ó ti máa wọ 9 million naira. That's lovely. That's good. Ẹ jọ mi lójú gan o. Ẹ jọ mi lójú gan. Gentleman, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, I'm a real Muslim. Alhaji ni mi, Alhaji Abdulrazak Nigerian company. Ṣé rí à ń ṣe business, no business. Ìgbà ká máa owó ṣogúndogójì, owó èlé. I don't have any interest. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o, ẹ jọ̀ọ́. Alhaji kẹ̀dẹ̀ máa wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé mùsùlùmí ni ọmọ mùsùlùmí làwa náà kódà àwa gan kí a tún lọ kí ó ní Cairo so àwa náà gbàgbọ́ yẹn nǹkan tẹ́ ń sọ ẹ̀ but company tiwa àwọn company ńláńláńlá tẹ́ ń gbọ́rò wọn ní ìlú ayé àwa nọ́mbà dòwò pọ̀ pẹ̀lú owó ọlá Ọlọ́run àti ọlá wa wọ́n dẹ̀ ń jèrè púpọ̀. Awusu billahi minash shaitan. Gentleman, mo sọ lẹ́ẹ̀kan fún yín
ṣé rí mùsùlùmí òdodo lèmi ọlọ́run dẹ̀ lòdì sí kí mùsùlùmí kó máa ṣe owó sógúndogójì owó èlé ọlọ́run ò fẹ́ ọlọ́run bínú sí i. máa alájì ṣé rí ọmọ mùsùlùmí làwa náà ló tọ́ ṣùgbọ́n ẹgbàá business card wa so bóyá ní ìgbà tó bá tẹ bá ronú sí ẹ máa contact pẹ̀lú wa. and gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ sí pé tí a bá wo ojú aago wá sí àsìkò ìrún ti tó kó náà kó ṣe pé bí àwọn lẹ́yìn omi lẹ́yìn o so àsìkò orin ti tó so ẹ ṣé gan thank you very much. Thank you, sir. You're welcome. Thank you, sir. ẹ ṣé gan. Yes, sir. àwọn lè fún un. àwọn tí wọ́n bùkù fún àwọn ènìyàn àbó ìṣe ti supply wọn. ẹ̀wọ̀n ti wá láìpẹ́ sàwọn ẹ̀sìn lọ nísìn náà ni. bí o lè ṣe rí kó fún wọn pé. bẹ́ẹ̀ sàwó pé. ṣùgbọ́n sí wàhálà kan. kò sí wàhálà sà. bó làwọn adìyẹ ṣe ń produce dáadáa. bẹ́ẹ̀ sàwọn ń ṣe dáadáa sà. bó ni àwọn oúnjẹ wọn. àfa Kabir. sà ọ̀rẹ́ wọn ni sọ fún sà oúnjẹ wọn kò lè pẹ́ tó máa fi tán mọ́ so kò lè já bí ọ̀sẹ̀ kan lọ́mọ tí oúnjẹ máa fi tán sùn. báwo ni bẹ́ẹ̀ bí òkú náà tó bá dúró sí wọn pé àwọn oúnjẹ wọn kó bá yín láìpẹ́. Ìdí sà. Assalamu alaikum. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ káàsán o ẹ jọ arìnrìnàjò nínú gbẹ́ngbẹ́ mi mo ní kí mo rò. àbá àbùtọ̀ rí ṣé mo ló níbẹ̀ yẹn. ẹ máa ṣe mi ẹ ṣe mi nípa ẹ ṣe mi. ẹ ṣe mi. níbo ni ẹ wá ń lọ báyìí. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín mò ń ṣèlú ìrìnàjò bọ̀ láti ìlú kan ni mo wọnú ìlú yìí wá léyìí tó jẹ́ pé ìṣesí wọn ń bẹ̀ ó tako òfin àti ìṣẹ̀ríà Ọlọ́run ọba ká máa pọn ní òkè ìlú ti ìsàlẹ̀ ṣòwò mú kí fìtínà wọnú ìlú wá ìmọ̀ sin ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ pé ó jẹ́ kan nínú àwọn ẹran tí Ọlọ́run ọba hàlákà so ibi tá a bá dẹ̀ ti rírú ìṣesí báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ yìí pé ká fi ọkàn kọ́ tàbí ká mójú kúrò ńbẹ̀ àbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ọba ń tẹ́ ilẹ̀ pẹrẹsẹ ká ṣe ìrìn àjò jáde nínú ìlú bẹ́ẹ̀ léyìí tó mú mi wọnú ìlú yìí wá gẹ́gẹ́ bí mo ti ṣe wá ìyín níbí báyìí. èmi tí ẹ̀ ń wò yìí náà ohun ọ̀sìn ni owó tèmi náà wọ́n ń sin àwọn adìẹ màálù so inú ibi tí mo ti ń sin àwọn adìẹ mi náà ni mo ti jáde tí ẹ rí mi yìí mo fẹ́ máa ṣe ìrìn àjò lọ síbi àwọn oko àwọn ẹran mi àwọn màálù àwọn àgbòdì àwọn báyìí tí mo wá pàdé yín màá fẹ́ kí ẹjẹ́ kájọ délé náà tó bá di ní ọ̀la káwájọ máa lọ síbi àwọn oko ẹran mi. ẹ máa ṣe ń gan alihamudulilayi ó dáa gan ẹ ṣe ń gan mo dúpẹ́ ẹ ṣe ń gan mo dúpẹ́ ẹ ṣe ń gan mo dúpẹ́. àfa àbùdá yìí náà ẹ máa wọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a ń sọ bọ̀ pẹ̀lú tí ẹlòmíín kò ní ìlú ìròyìn lọ wọn ló fà á tí mo fi wá ní kẹ́ wá wo agbo ẹran mi díẹ̀ nínú àwọn agbẹran náà lẹ̀ ń wò yìí. nínú àwọn tó súnmọ́ tòsí ni mo mú yín wáyé àwọn míì tún wà ní inú oko àti àwọn kan lọ jẹ so mo ti wá ń gbàlérò gẹ́gẹ́ bí
òfin ọlọ́run palájọ báwa mùsùlùmí bí a ti mọ̀ wípé lórí àgbo 40 ọmọ ẹran láti yọ tá a bá ní 100 ọmọ ẹran 2 ni la fi máa yọ ẹran àmọ́ màálù mo fẹ́ fi yọ sàkáàtì mi tọdún yìí fún yín tó jẹ́ pé màálù tó ti dàgbà díẹ̀ tó fi jẹ́ pé tí ẹ bá dé ìlú yín lọ àwọn aráàlú yín náà bóyá ọlọ́run lè jẹ́ kí wọ́n tara yín sóríire nípa nǹkan tí ọlọ́run ò fẹ́. Alhamdulillah ṣé gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé ọlọ́run lò yín ní sábàbí zakat tí ẹ fẹ́ yọ fún mi náà ẹ rí gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe fún yín nígbà tí mò ń bọ̀ lọ́nà lẹ́yìn kan so èyí ni èmi rí gẹ́gẹ́ bí àdìpèlé látọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́ni tó rí èyí tí í ṣe ọ̀nà halal tó kọ haram sílẹ̀ so àwọn aráàlú yìí wọ́n gba ẹlẹ́dẹ̀ sísìn wọ́n mú ní bàádà tí a dẹ̀ mọ̀ nínú sharia Islam léyìí tó tako òfin mùsùlùmí àmọ́ mo wá rí gbangba látàrí pé ọlọ́run fi ń ṣe sábàbí pé kẹ́ yọ sàkáì fún mi mo dúpẹ́ fọlọ́run tó mú eléyìí wá gẹ́gẹ́ bíi pé ó fẹ́ lo èmi náà ní sábàbí nínú ìlú náà láti jẹ́ kí wọ́n ṣẹ́rí kúrò níbi etí jẹ ìyà ti ọlọ́run ọba tó fẹ́ mú wa padà sí ojú ọ̀nà rẹ̀ pàápàá ó tún mú àìsàn oríṣiríṣi wá ìyẹn ẹlẹ́dẹ̀ tí wọ́n ń sìn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ṣe hàn pé kọ̀lọ̀rọ̀ sí làwọn ẹ̀dá àmọ́ ló ń fẹ́ mú eléyìí gan wá léyìí tí yóò jẹ́ kí wọ́n ṣẹ́rí padà kúrò níbi ẹlẹ́dẹ̀ sísìn so mo dúpẹ́ fún ọlọ́run ọba tó lò yín ní sábàbí dáadáa náà fún mi àtẹ̀yìn àtẹ̀mí kọ́lọ́run ọba kó san wá ní ẹ̀san dáadáa níjọ́ gbèǹde àlìkíyàmọ̀ jazakumullahu khairan. lọ́ba tí ọpẹ́ tọ́ sí màá wá ṣe ètò bí ẹ ṣe mú màálù náà dé ọ̀dọ̀ yín so màá bá yín pèsè ọkọ̀ lọ́ọ̀dù gbèdé ìlú yín lọ lẹ́yìn náà màá fún yín ní owó díẹ̀ tó fi jẹ́ wípé ẹ̀ẹ́dì máa ṣe ìtọ́jú wọn ọlọ́run jẹ́ kí ó di wọn kó di gbà ọlọ́run ti tan ìmọ́lẹ̀ rẹ̀ sí àwọn aráàlú yín náà. ọlọ́run á ṣe àlékún orí fẹ́yìn náà ìwọ̀n á túbọ̀ máa gbèrú sí i á bá níbi tó lérè lọ́dúnjọ́ ọ̀gbẹ́ni àríkíámọ̀. Halima. Báwo. Wọ́n lé kó bá gbé àwọn gist one fún ìjọba. Monday. Tó bá ti wá dé school. Wọ́n ti ọmọ ẹni tó ń ṣe o. Má kẹgbẹ́ o. Ṣé ti yẹ? Ìyá má padà lọ́kọ́ lọ́mọ kàwé ẹ̀. Akọni ká máa gbatẹ́gùn bíbá ìdí ẹ̀ náà. Báwo wà níbi tẹ́lẹ̀? Alhaji ẹ wo bẹ̀ yẹn dùn gan-an àyìnfà táwọn èèyàn try wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run nígbà tí mo tẹ́ndà check tẹ fún mi inú àwọn àfáà dùn iṣẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ sí ṣàdúrà ní ẹ̀yìn ìgbà yẹn ní àfáà Abdullahi fi 1 million naira left for donation. Àfáà Abdullahi kí ló pín yẹn? Àfáà Abdullahi. 1 million naira. 1 million naira wọ́n gbé lọ. Àfáà Abdullahi. Àfáà Abdullahi fi 1 million naira left for donation. Tí mo ṣe ìyá rẹ̀. Àfáà Abdullahi tí wọ́n sọ̀rọ̀ pa ẹ̀. Èmi ni mo máa mọ ìpìlẹ̀ ọlá ẹ̀. Wọ́n sẹ́sọ̀ rẹ̀. Kò sẹ̀ṣó àti wípé zakat tí àfáà Abdulsalam tí wọ́n ní kí n yọ lọ́jọ́ sí àfáà ẹni mo fún. N bá mọ̀ wípé zakat tí mo fún yẹn 500,000 naira
tí n bá pè zakat yẹn ló máa jẹ́ kí o náà kí arítìkìtì ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní wù bó ṣe wù yẹn mi ò ní ṣe fún mi ò ní ṣe fún ṣé ìwọ mọ̀ wípé zakat tí mo fún yẹn sìn ló náà fi ní láárí nínú gbèsè ayé ẹ̀ àti wípé ní tí olówó bá di méjì láwùjọ ìwọ mọ̀ pé irú àwùjọ bẹ́ẹ̀ ẹni tí Ọlọ́run bá gbé ọwọ́ ẹ̀ sókè báyìí òun láyé á máa pọ́n lé tó wá jẹ́rú Àfà Abdullahi tí mo yan zakat fún Àfà Abdullahi tèmi fún ní zakat wàá fi máa jára wọ̀ tèmi kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó mọ̀ báwọn àfáà yẹn ṣe máa ń pọ́n mi lé ó yẹ kó mọ̀ irú Àfà Abdullahi tí mo yan zakat fún ó náà wá dẹni tó fi 1 million naira tó fi ń dá sí tọ́lọ́run kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ bí wọn kò tí fẹ́ máa jára wọ̀ mí nìyẹn àwọn àfáà yìí ò ní pọ́n mi lé bọ́ ṣe pọ́n mi lé mọ́ tẹ́lẹ̀ now n tí màá wá ṣe báyìí ni pé wàá máa gbọ́ àkọ́kọ́ náà n tó ń jẹ́ sàkà olóṣàkà yìí bí tí ẹ̀ fẹ́ gbọ́n tó ń jẹ́ bẹ́ẹ̀ sì tìrì mọ́ níbi sí ayé mi ogbọ́n sì mi ò sàkà mọ́ o mi ò dẹ̀ ní fún anybody ní owó mi báyìí láti fi ṣàǹfààní fún mi nǹkan tí mi àsọ yìí bẹ́ẹ̀ lọ tí ó fi yẹ wọlé lọ. Aláàjì ẹ má rò báyìí ẹ má rò pé torí pé ẹ yọ sàkáàtì fún yàn Ọlọ́run á ti bi sàkáàtì yẹn ó fi gbàdúrà ẹ wá sọ pé ẹ ní ṣe oore mọ́ ó yẹ kí ẹ ṣe bí Aláàjì yìí èyí náà ẹ wò nígbà tẹ́ bá sọ pé ẹ ní ṣe irú nǹkan báyìí tó jẹ́ tọ̀nà nínú ẹ̀sìn Islam láti máa yọ sàkáàtì tẹ́ wá sọ pé ẹ ní ṣe mọ́ fẹ́ kẹ́ wọ́n ti ìjọ rírí jẹ ìjọ tá àrí jẹ ìjọ tá mú gàrí sùn táàtù jìnnà táàtù mú kó tó di pọ́lọ̀ wọn gbàdúrà wà débi tá a dé ìrìn sí ẹ má jẹ́ ká fa ìmoore san oore fún Ọlọ́run ọba Aláàjì ẹ má ṣe báyìí o ẹ̀sìn Islam sọ pé ẹni téèyàn bá nípa láti ràn lọ́wọ́ kéèyàn ràn lọ́wọ́ Ọlọ́run ti kọ́ ni pé látara wa ni Àfà Abdullahi ti ṣoríire ẹ má fojú wo báwọn Aláàjì ẹ má fojú wo báyìí ní tó bá tọ́ nínú ẹ̀sìn Islam nípa tó re ni o nípa ṣíṣàánú èèyàn ẹ jẹ́ á máa ṣe kórìíwá lè bá mọ́ ọ̀pọ̀ sí i. nǹkan tí mi àsọ yìí bẹ́ẹ̀ lọ tí ó fi yẹ wọlé lọ. Aláàjì kí ẹ wọlé lọ. wọlé lọ fún mi. ọgbọ́n jìbìtì táwọn afáì máa ń dá nìyẹn o abájọ ìgbà tó wá náà ó ń yí mí ẹ̀yìn ṣàká ni o ẹ ti gbá ni o ẹ ṣàwó ni o ọgbọ́n jìbìtì láti fi kówó jọ wọn á gba owó lọ́wọ́ tèmi ó lọ gbé fàáfàá kò ní zakat yẹn sìn ó wá gbé fẹ́nìkan òun náà tún lówó wọn máa jẹ lábẹ́ wọn máa jẹ káàkiri wọn máa jẹ mo ti mọ nǹkan tí màá ṣe mi ò gbọ́dọ̀ rí ẹsẹ̀ kọ̀ọ̀kan nínú wọn nínú ilé mi bíbá iná àti wípé mi ní fi owó mi ṣe àǹfààní fún ẹnìkankan irú ìsàkátọ̀ tí ẹ ń sọ yẹn gan mi tiẹ̀ wá ní yọmọ́ tí bá kó mi tí bá kó sínú ilé fúnra mi ta ló wà bèrè sàkà lọ́wọ́ mi. nǹkan tí màá ṣe ń sìn ni pé mo ní láti kó owó mi tí mo kó lọ sí báǹkì kan mo ní láti lọ kó kúrò ńbẹ̀ because tí mi bá kó kúrò ńbẹ̀ ni àwọn báǹkì kan àwọn gan fúnra wọn tún máa yáyàn lówó mi láti fi ṣàǹfààní fún yàn. nǹkan tí màá ṣe nìyẹn nǹkan tí màá ṣe. my chairman àwọn òfin tẹ̀sẹ̀ sí ní sẹ́yìn ó dà pé òfin ọ̀fẹ́ bá wà lára wọ́n ní ẹ sọ pé ká máa sanwó sí báńkì mọ́. but ó ṣe wá di tẹ́ wá change protocol company yẹn tó di pé ká máa wo cash káàkiri ó tiẹ̀ yẹ kẹ́ ẹ tiẹ̀ lè bá wa fojú inú wò pé ó risk. ìyẹn máa lágbára díẹ̀ o á dẹ̀ bẹ́tà kẹ́ tètè bá wa wá ọgbọ́n tẹ́ bá máa bá wa dá sí i torí pé kò easy ó tó di pé a máa gbowó adúró owó báyìí ká má lè lọ san sí báyìí ká máa gbé káàsì yẹn bọ̀ wá bá yín bí. èèyàn máa lọ́wájú gbà mí kí amúrọ̀bì kó máa tẹ̀lé èèyàn lẹ́yìn ọlọ́run á jẹ́ kéèyàn sórí burúkú ọ̀rọ̀ owó dẹ̀ nìyí ó lágbára ju bẹ́ẹ̀ ṣé ń wò yẹn lọ ẹ jọ torí ọlọ́. ẹ bá wa wá nǹkan ṣe sí òfin tẹ̀sẹ̀ ṣe yẹn ẹ jẹ́ ká padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ká máa lọ sanwó sí báǹkì ká dẹ̀ máa wá fi tẹ́lẹ̀ gba ọjà wa ń bì báyìí
n tí mo ní kí n wá ṣàlàyé fún yín nìyẹn. Alájí ọ̀tọ̀ ni àwa náà la pàṣẹ nílé iṣẹ́ ó kéré tán pátápátá tíyàn bá ra ọjà nílé iṣẹ́ wa a fẹ́ kí wọ́n lọ sanwó wa sí báńkì mu èmi náà ni mo pa láṣẹ ó yẹ kí ó yẹ tí mo sọ yẹ yín sí èmi ni mo sọ fún tẹ́lẹ̀ kẹ́ ló máa sanwó sí báńkì ṣùgbọ́n lọ́wọ́ yìí no Alájí tèmi yé mi o mi ò fẹ́ kí ẹnikẹ́ni máa gbé owó mi lọ sí báńkì láti lọ san mọ́ mo fẹ́ máa fi owó ara mi kí n máa fi gba káàṣì báyìí kí lè máa gbé sọ́dọ̀ ara mi ṣé kí n tún sọ sí i so mi ní fẹ́ kẹ́ fi yẹn ṣe ìbínú. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn bó bá ṣe wu ẹni èèyàn ṣe máa ń ṣe nǹkan ẹ̀ kò sí problem bọ̀ tí wàá sáà ní pé kọ́lọ́ sáà máa ṣe kíni kó máa bìí bẹ́ẹ̀ sọ wa kó má jẹ́ ká orúkọ alákòóbá. ẹ̀ẹ̀kan tí ẹ wá máa ṣe fún mi ni pé ẹ jọ̀ọ́ torí tọ́lọ́ ẹ make sure pé wọ́n bá mi kó ọjà yẹn lọ́la ẹ bá mi sọ fún àwọn workers ni ká má jẹ́ kó kọjá àárọ̀ làtàn fún bá mi kó. kò sí problem. ẹ ṣe gan. Thank you very much. Okay. You are welcome. Okay. All right. Fast ayi náà Malaji Ọlọ́run ló ní kí n gba káàdì yẹn mo ṣe wá ronú pé tí n bá ṣe irú business tẹ́ sọ ń pa ẹ̀yẹn in fact owó ló ń láti jásí fún mi ẹ wá ní bínú sí mi báyìí ṣé o yẹ yín sìn so mo ti arrange àwọn ìsílẹ̀ fún yín this is 12 million naira so lágbára Ọlọ́run tó bá ti di ọ̀la màá mọ bí màá ṣe get 18 million naira yòókù láti gbé fún yín. Okay, Alaji, I really appreciate nǹkan tẹ́ ṣe fún wa. Like bí a ṣe sọ fún yín the other time pé tí ẹ bá bá wa dòwò pọ̀ pé ẹ ní regret. So at least Alaji ẹ wà ní problem bẹ́ẹ̀ ṣe wà yìí o. Anytime tẹ́ bá ní ìdòwò so ẹ̀yẹ tó ṣàgbà wa láago nọ́mbà tá a fún yín tó wà lórí business card wa ẹ̀yẹ ṣàgbà wa láago ẹ pè wá so owó ti máa ready fún yín so ẹ ní problem rárá tó Alaji. Ẹ ṣe gan ṣe rí àsìkò tẹ́ ń dúró pẹ̀ pẹ̀lú wa yìí in fact ẹ̀yin gan ò ní regret pẹ̀lú wa rárá. báwo ni. bó ṣe rí ni partner mi sọ yẹn. inú mi á dẹ̀ dùn gan tẹ́ bá lè ṣe nǹkan tẹ́ sọ yẹn in fact èmi náà ń wò pé bí mo rí tí mo rí ọmọlúwàbí ni yín so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ má bínú sí mi this is 12 million naira so tó bá di ọ̀la màá make sure mo máa ṣe máa arrange 18 million naira kó fún yín ṣe gẹ́ ẹ̀ sìn. Okay, thank you very much sir. All right, ẹ ṣé gan. I appreciate it. ní àyín o ẹ pẹ̀lẹ́ ní àyín o olúwa mi o. ẹ ra o. lánà táwa ní à ń kẹlẹ̀ kò bí ẹni tí mo ṣe nǹkan rẹ fámìlì ẹ̀. ọ̀rẹ́ mi ó ṣe omi jọ́sí ọdún ọba kẹ́ ọ ó ṣe o. wọlé ṣé ọlọ́gbọ̀n ohun tó fi sórí lọ́wọ́ ọ̀gá bí òsè wọ́n máa báwọn arọ àwọn afọ́jú àti ìdílówó ọ̀rá o. ṣé kò sí ó tó ẹ̀dùn bẹ̀rẹ̀ mi kí ló ṣẹlẹ̀ kí lẹ fẹ́. ẹ̀yin náà lẹ́ni kí n wá ní òní o. bàbá yìí máa kúrò àbíyàn pè. ẹni máa kú lè yóò kú wa èyí tó. bàbá yìí máa kúrò ọwọ́ tẹ̀ fà in fact ibi tó bá wù ẹ̀gan ló lè kú sí mi ò rò pé ó lè kú síbi táṣọ ẹ̀gan wà. yes ó lè kú síbi táṣọ ẹ̀ wà because àìmọye ìgbà tí mo tún sọ fún ẹ kó má wọnú compound mi mọ́ àbí má wọ inú compound yìí mọ́ mo ti sọ fún ẹ ìwọ bàbá yìí for God's sake ṣé ó ṣiṣẹ́ ó sì mi lọ́wọ́ ni. ẹ dákun ṣe rí ibẹ̀ tí ń ṣe tẹ́lẹ̀ náà ni ẹ máa ṣe ẹ má yí wà padà rárá torí pé ẹni tí ó bá kú re láyé yìí yóò wúwa re o. ẹ kí ló ti máa sọ pé mi fẹ́ rí ẹsẹ̀ nílé nígbà yìí mọ́. mo ṣe lójú kan kọ sí ẹ kí ló máa sọ mo ní kó o má wọ inú ilé mi nígbà yìí mọ́ ṣé mi ò sọ fún ẹ. sínú bí yín tẹ́lẹ̀ ẹ dákun ẹ má jẹ́nu obìnrin débi gbogbo èyí o àánú lẹ̀ ń ṣe àmọ́ ńlá lànà kí ló fa èyí. ṣe rí lọ́pọ̀lọpọ̀ gba àwọn nǹkan wà tí wọ́n bí yàn nú tó bá jẹ́ pé yòó ní bí yín nú. ẹjẹ àgbàdua. bàbá yìí ni màá kúrò ọwọ́ tẹ̀ bá mi ò bínú mọ́ tí ó ti yẹ mi ò bínú bí mo bẹ́ẹ̀ ṣe àwọn ètò kankan sílẹ̀ gan torí ọ̀pá tó ń lò yẹn
mi ò fẹ́ kẹ́ lórí yẹn mo ti ra new brand new one sí mo ti ra ẹ sílẹ̀ bàbá ẹni máa kúre ẹ mọ́ pa yẹn wá. ọ̀nù. akúre ẹ ní ṣe oríire bẹ́ẹ̀ ṣe kàmá tó yẹn ẹ ní ṣe oríire bí mo ṣe wo yẹn ẹ jáde kọ́nà gbà. ṣe rí ọ̀pá yìí. Gàsálí. ọmọ mi ó. ibo ìwọ bóyá ní ọba ìkọ́. ẹ má má dá padà lẹ́bi o. bóyá lẹ́lẹ́lẹ́lẹ́ kókó tó bá tí ń jẹ ni mọ̀ wẹ́ má jẹ pàdé tí ó jẹ mí o. olúwa ẹni máa kú lè ẹni máa kú ṣé orí ẹ pé ṣá tẹ́tẹ́tẹ́tẹ́ lẹ́yìn kúrò nígbà yẹn fẹ́. má ṣe tí ọ̀dà o. àgbàlagbà lọ máa ń nà. àgbàlagbà rẹ wo. mo sọ fún ọjọ́ sí. má fi lú ọjà sí. mo ò bínú ọyá. èyí ọ̀dà o. mo ní kó ìdí ń mọ bọ́bọ̀ tí gbà fún bẹ́ẹ̀ máma ti àgbàlagbà. mo sọ fún ọjọ́ sí. máma bínú ya fún ọ. mo bínú. mo wí fún wèrè. kí ló máa ń ṣe àwọn obìnrin báyìí? mo ní kó bá mi gbé owó mi èyí mo ṣáà ní owó mi àbí? nígbà tẹ́ ìpàdé kí báyìí lówó kí báyìí lówó ní sí nígbà tẹ́ sọ̀kọ́ tẹ́ fẹ́ fowó ṣe tẹ́ fẹ́ fowó rán mi síyàn tẹ́ wá sọ fún mi pé tẹ́ fẹ́ gba owó ní sí kí lẹ́ fẹ́ kí máa sọ nígbà tó máa dé. ẹ wo owó kọ̀ọ̀kan mi lè gbé sílẹ̀ torí láti bàtẹ́ ti kówó yẹn pamọ́ sí mi lọ́wọ́ ẹ sọ fún báwọn muslim committee lè fẹ́ kówó fún owó dẹ̀rọ ní sí ẹ fẹ́ máa lọ sọ́fíìsì ẹ sọ pé kí báyìí kówó mi ì ní kówó kọ̀ọ̀kan sílẹ̀ fún yín ni mo sọ fún yín. màmá lè mọ̀ mo ń fi ẹ̀rẹ́ sọ̀rọ̀ fún ẹ̀sìn o. bá mi gbé owó mi náà. àwọn tẹ́ni kí n kó fún máa kó fún àwọn tẹ́ni pé kí n kówó yẹn fún máa kó fún ṣé tó bá ní níta ní ìsìn àbí tó máa wá sílé kí lẹ fẹ́ kí n máa sọ fún un kí n máa sọ fún ọ pé kò sówó lẹ́ẹ̀mọ́ àbí ẹ̀ ní sọ mí dẹni burúkú ṣé ti gbọ́ bóyá lẹ́yìn ilé ìjọba ti kó sílẹ̀ ò ti máa ti fún wọn o lè wá dọ̀là kẹsàn pé ẹ̀ ṣàánú mọ́ o ẹ̀ ṣètọrẹ àánú mọ́ o ẹ̀ ṣègbà ẹ̀yin lẹ́mọ̀ ẹ̀yin ló kù sí lọ́wọ́ bó owó lè yìí ẹni tí mo máa gbé fún mo máa gbé fún. ṣé ìwọ ló bá mi ṣe owó mi ìwọ ló bá mi ṣe owó mi o sọ tó ń sìn ò fẹ́ gbé fún muslim committee kọ gìbìrì committee ni mo ní kó bá mi gbé owó mi màmá lè mọ̀ dẹ́dẹ́ mi ra ọ̀ ẹ̀ o. no ṣé ìwọ ló bá mi ṣiṣẹ́ owó mi èmi mo ń ṣàṣe wàhálà bí mo ṣe rówó mi àbí bá mi gbé owó mi kò jẹ́ kí n máa bá tèmi lọ. ẹ wò wọ́n ṣe wàhálà wọ́n ṣe wàhálà ẹ ṣáà máa ṣe léyìn bẹ́ẹ̀ tí ẹni ṣe mí mọ̀ ṣe lówó lè ẹ máa gbé fún wọn ni ṣe gbọ́ ẹ máa gbé fún wọn ni bẹ́ẹ̀ ni fún wọn mi kò kàn mí bẹ́ẹ̀ máa fún wọn kò kàn mí ṣe ṣùgbọ́n owó ilé yìí ó máa gbé fún wọn ni. mo máa gbé fún wọn ni. máa gbé fún wọn ni. màmá lè mọ̀ wá gbọ́ tó bá wá kọ̀ tó lónìí gbé owó ìsílẹ̀ àbí mò ń jáde lọ́sìn kí n tó dé kó make sure kó ti arrange owó ìsílẹ̀ fún mi tó bá lagi pípọ̀ ní ìgbésílẹ̀ náà tí n bá dé tó gbé owó ìfún mi títẹ̀ wo wàá gbà pé ẹran tó yí ló jẹ́ lọ́mọ tó ti yẹ. owó kọ owó ọlọ́run á máa ṣàánú mi o kí ni ìtumọ̀ gbogbo ilé yìí nígbà tẹ kó owó lè tẹ nígbà àwọn mùsùlùmí kan sí lè fẹ́ kó fún ẹ wá nítorí pé ẹ ṣe oore fẹ́ nìkan o ẹ tún ṣe mí mọ̀ ẹ ṣe mí o àwọn tẹ̀ máa gbowó fún mi sọ. Assalamu alaikum o. Assalamu alaikum o. Wa alaikum salam wa rahmatullahi. Gbogbo ilé. Mami. Kí ló dé? Ọkọ mi, ẹ pẹ̀lẹ́ kú ọjọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́ ṣé ò sí? Àdáwà sálámù. Èwo ló dé àwọn ọmọ ń kọ́? Àdìmọ̀ ti padà lọ skul. Kí ló dé? Èwo lójú wa kọ́rẹ́ lọ́wọ́ sí báyìí? Ẹ wò mami, ẹ wo ọ̀rọ̀ dájà ní màmí. Ọ̀rọ̀ mo ti fẹ́ sùn mi. Ṣé wọ́n fẹ́ sọ mí dẹni ibi ni? Ẹ wò kan wọ́n kówó kan sí fún mi láti ìjọ ẹ̀. Wọ́n nípa àwọn muslim committee náà fẹ́ kówó mi fún mi. Wọ́n dé dín láàárọ̀ yìí, wọ́n láwọn lọ sọ ọ́fíìsì kí lọ wọlé kí n bá wọn kówó. Wọ́n ní mi ìdè kówó yẹn sílẹ̀ torí àwọn tẹ́tí forí wọn sọ tó má dé ní ìsìnkú lẹ́fẹ́ kí n máa sọ fún wọn. Wọ́n láwọn tí ẹ̀ kò kàn wọ́n o, àwọn òṣàkóso fẹ́ ní kọ̀ọ̀kan mọ́ wọn, àwọn fẹ́ lówó àwọn ni. Ṣó yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀, mami? Ṣé ọ̀rọ̀ yẹn náà kò yẹ kó ojú èèyàn kojú sọ kójú èèyàn kọ rẹ lọ́wọ́? Ẹ wò mami, ọ̀rọ̀ wọn ti sú mi o, ó ti sú mi. Ṣé kò ń ṣe lórí ọ̀rọ̀ Abdullahi tẹ̀yọ sàkà fún yìí náà lè ṣe wà ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ láti bí ijọ́ mélòó? Ṣé orí rẹ̀ náà lè ṣe wà ní? Mami, ọ̀rọ̀ yẹn náà ló dé wà lálẹ́ ìlú sí yìí o. Àtìgbà tí wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn, wọ́n ti sọ pé àwọn oníyọ sàkáàtì yíyọ sàkáàtì yẹn ó ti dúró. Ṣíṣe àánú, ṣíṣe oore, bẹ́ẹ̀ lé ní àlàjì kò fún èèyàn 5 naira mọ́ ní ìsinyìí, á lóun ò lówó lọ́wọ́ ni. Láti jọ́ tó lọ sàkáàtì yẹn tó ti bẹ̀rẹ̀ tó ti ń jà lé lórí, wọ́n ti láwọn òbí ṣoore fẹ́ ní fọkàn mọ́. Èmi náà sọ fún wọn ṣoore mọ̀ ṣoore kó ṣàṣìṣe lè tán, tó bá ti ṣe lè tán, tó má ṣe mímu.
bó wá ní bàbá yìí máa lọ. wọ́n ti bínú jáde wọ́n láwọn lọ sọ́fíìsì ló sọ fún mi. mi ò pàdé ẹ̀ lọ́wọ́. ó ti lọ́kẹ́ tó dé ni. sórí ọkọ ẹ ṣòro ọ̀rọ̀ tó wà lẹ̀ kò gbá gidi rárá tọ́rọ̀ bá rí báyìí sùúrù la máa fi sí i ẹ jẹ́ pé màá wáyè bóyá wá rí mi nínú ilé lórí ọ̀rọ̀ yìí tá a máa jọ sọ̀rọ̀ yìí túbí lóbi tọ́rọ̀ bá ti rí báyìí sùúrù ni kò yẹ kí ọ̀rọ̀ yìí kó máa fa wàhálà sí àárín yín nínú ilé ó ní ìdí kéèyàn rí ní ojú ọjọ́ kájẹ́ jọ sọ́kó tó bẹ́ẹ̀ ọlọ́run bá ṣoore fún èèyàn sọ yìí pé kéèyàn wá máa ṣe fáǹfà lórí oore tọ́lọ́run ṣe fún wáyé ò ní yọ sàkámọ́ ọlọ́run ní jẹ́ kẹ́ rí ìwé ọlá yóò máa lọ wájú. àjẹ́ ìpépo àjíṣẹ́ mi fún pé mo wálé ọ̀tọ̀ sí ìlọrọ̀ tèmi bá wá náà bọ̀ èyí tó ń gbóná fẹ́lifẹ́li yìí kò yẹ kí wọ́n ọ̀rọ̀ báyìí máa dá wà láàrin ọ̀rọ̀ ìpè ìṣe ìpè kéèyàn ṣe ojúṣe sójú ọ̀nà ọlọ́run ọba ó ṣe wá di téèyàn wà máa bí so ọlọ́run ó jẹ́ kí ó gbọ́ a máa bá sọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ ìtùbínùbí la máa bá sọ̀rọ̀ so tó bá wá dé bá mi ṣàlàyé fún pé mo wálé. ẹ ṣe máa ń rìn náà ṣe. ẹ wá ń bọ̀ nínú òrùn jù. káwá kí yín náà ní ká béèrè àlàáfíà yín wò. ẹ jẹ́ máa yín mú mi wá. ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin ènìyàn wa ìròyìn lérèfé ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ STV tẹlifíṣọ̀n. Sekinat Hamzat ni oníròyìn yín ẹ tẹ́tí ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. ìjọba ìpínlẹ̀ yìí ṣetán láti pèsè ìwòsàn ọ̀fẹ́ jákèjádò. ọwọ́ àwọn agbófinró ti tẹ ọkọ̀ àjàgbé tó kó ẹrù òfin tó sá mọ́ wọn lọ́wọ́ nígbà kan rí. ìmáàmù àgbà ilẹ̀ yìí rọ gbogbo mùsùlùmí láti máa bẹ̀rù ọlọ́run wọn. ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. ìjọba ìpínlẹ̀ yìí ti sọ gbangba pé àwọn yóò ṣètò ìwòsàn ọ̀fẹ́ jákèjádò ìpínlẹ̀ yìí. ó sọ eléyìí di mímọ̀ níbi ayẹyẹ ètò fún àwọn ọmọ aláìníyàá. àwọn ọkọ̀ àjàgbé mẹ́wàá tí ń kó ẹrù ni ọwọ́ sì tẹ̀ báyìí. ní èyí tí ìjọba ti ń wá ọ̀kan nínú rẹ̀ tipẹ́. àmọ́ ṣá gbogbo ọkọ̀ mẹ́wẹ̀ẹ̀wá wà ní ìhámọ́ àwọn ọlọ́pàá. ìwádìí sì fi yé wa pé Alhaji Abdulrasaq ni ó ní àwọn ẹrù nínú ọkọ̀. àti ìjọba ti gbẹ́sẹ̀ lé àwọn.